Aláròyé máa wí o. Gbajabiamila bẹ̀ àwọn ará Òkè Ọya o, ẹ jẹ́ kí ààrẹ Tinubu ṣe sáà kejì. Olórí àwọn òṣìṣẹ́ nínú ìjọba ààrẹ Tinubu, Honorable Fẹ́mi Gbajabiamila, ti bẹ̀ àwọn olóṣèlú jàǹkànjàǹkàn gbogbo tí wọ́n jẹ́ ẹ̀yà Haúsá wípé kí wọ́n ṣe àtìlẹ́yìn gidi fún ààrẹ Tinubu kó bá lè ṣe sáà kejì lọ́dún 2027 níbi àpérò pàtàkì kan tó wáyé láàrin àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ, èyí tí Fẹ́mi Gbajabiamila àtàwọn ọmọọṣẹ́ ààrẹ Tinubu péjú pésẹ̀ síbẹ̀ nílùú Àbújá. Lọkùnrin náà ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olóṣèlú tí wọ́n jẹ́ ẹ̀yà Haúsá wípé kí wọ́n ṣe sùúrù fún Tinubu láti jẹ́ kó parí àwọn iṣẹ́ gbogbo tó ti dáwọ́lé látìgbà tó ti dépò àṣẹ orílẹ̀-èdè yìí. Ó ní ààrẹ Tinubu kì í ṣe ààrẹ ẹ̀yà kan tàbí wípé ẹ̀yà Yorùbá ló nífẹ̀ẹ́ sí jùlọ, gbogbo ẹ̀yà ní tirẹ̀, kò dá ẹ̀yà kankan yà sọ́tọ̀ látìgbà tó ti dépò àṣẹ orílẹ̀-èdè yìí. Fún ìdí èyí, ẹ jẹ́ kó ṣe sáà kejì kó bá lè parí àwọn iṣẹ́ ìdàgbàsókè gbogbo tó ti ń ṣe látìgbà tó ti dépò. Láti gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ níwájú àwọn olóṣèlú ẹ̀yà Haúsá náà ló mú kí Honorable Fẹ́mi Gbajabiamila tọ́ka sáwọn iṣẹ́ ìdàgbàsókè tí ààrẹ Tinubu ń ṣe láwọn apá Òkè Ọya. Lára wọn ni ti àwọn ojúnà márosẹ̀ kan láwọn Òkè Ọya àti bíjọba ààrẹ Tinubu ṣe ń rọ̀ àwọn àgbẹ̀ gbogbo lágbára níbẹ̀ kí oúnjẹ jíjẹ lè pọ̀ dáadáa láàrin ìlú. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àfi tí àwọn ẹ̀yà gbogbo tí wọ́n wà lórílẹ̀-èdè yìí bá ṣe ara wọn lọ́kan ṣoṣo ní ìlọsíwájú gidi lè dé bá orílẹ̀-èdè Nàìjíríà.